ó sì jáde lẹ́nu mùsùlùmí pé ọ̀kan nú àwọn àgbà kèfèrí kú kó ṣe pé ni tí ń kírun ló wúrú ẹ̀ àwọn ò ní sọpọ́ máa ná léèyàn bẹ́yìn tí máa wí àmọ́ tó kálukú bá fẹnu ẹ̀ palọ́ba mi ó fi lè lọ́wọ́ ó gbọ́n tí ń jẹ́ Islam ẹgbà ńlá ayé bàbá ìmáàmù àgbà tìlú Ìlọrin tó yẹ pé kò síbi tí wọn ká wọn kì í ṣẹni táyé ọgbàgbé torí pé ọba tó dá wọn gbàgbé wọn torí pé gbogbo ìgbà làwọn náà fi rántí sí ọba wọn ni wọ́n sì ń jẹ́ tó ọba fẹ́ máa bẹ lọ gbére wattaqillah fi bẹ̀rù Ọlọ́run láyé ìwà àfà tó fẹ́ fi ṣe tọ́lọ́run ní àbọ̀ fẹ́ fi bayé jẹ́ máa ṣe tẹ̀kì sínú. sẹ́rí aná Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin bàbá wa tẹ́ kọ́ wa kéwìlẹ̀ wà yìí lẹ́jọ̀kọ́ yìí anábì sọ̀rọ̀ méjì tó fi tọ́ wa sí ọ̀nà anábì ní sọ̀lú kàmára ètò mú ní òsọ́lì